خاتم النبيين وإمام المرسلين gbogbo àwọn ẹni albarka tí wọ́n ṣe tọ́lọ́hun tànábì títí tọ́lọ́hun bá àlékè ọlá fi pè wọ́n pé wọ́n máa bọ̀ gbogbo wọn yányán lákì. lẹ́yìn náà ó náà lákì gbogbo àfáàrí tí ń lo rana lọ́wọ́ ní akọ́mọ ní kí ó ní olùpinni sákìsí àti ní onítẹ̀sùbá. Ọlọ́run fúnra ẹ̀ endorse kíkí fún gbogbo àwọn tí jẹ́ àfà. Olúwa ní shahidallahu annahu la ilaha illahu wal malaika wa ulul ilmi qa'iman bil qisti. Láyé mi Allah subhanahu wa ta'ala ó tó sọ wípé wa ibadur rahman الذين يمشون على الأرض أونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. Olúwarí mú gbogbo àwọn ayat inú al-Qur'an ọ̀pọ̀lọpọ̀ ó fi endorse àwọn ẹni rẹ̀, àwọn onízuhudu, àwọn ahlu zuhud, àwọn ahlu taqwa, àwọn ibadur rahman, gbogbo àwọn mu'minun, àwọn muflihun, àwọn muqinun, àwọn yunfiqun, àwọn raki'un, àwọn sajidun. Olúwa kó jẹ́ kó bá ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. Àwọn akí ògbẹ̀yìn olólùfẹ́ pé ẹ kú ọjọ́ méjì jọ́ mẹ́ta ó tó ọjọ́ méjì. Some question ló wá sí etí gbọ́ mi. Mo rí pé dídáhùn tí mo dáhùn kò tẹ́ àwọn èèyàn lọ́rùn bí kí wọ́n gbọ́ ní orí afẹ́fẹ́. Èmi náà mo wo program Dr. Sharafdeen Gbadebo tí wọ́n ti sọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí èmi àti kí a gbọ́, ẹ jẹ́ kí a tẹ́tí ká gbọ́rọ̀ yẹn kó tó di pé torí nínú al-Qur'an Olúwa ní yas'alunaka ani ruhi ó ní kulli ruhu min amri rabbi ma utitum min al-ilmi illa qalila. Olúwa ní ìrẹ́ Ànábì Muhammad wọ́n wá bí ọ́ léèrè nípa pàápàá ẹ̀mí, sọ fún wọn pé alámọ̀rí àtọ̀dọ̀ Ọlọ́run ni, kò sẹ́nìkan tó jẹ́ alámọ̀tán. Ntí Olúwa bá àlékè ọlá fún wa kélébọ́n báyìí ni, tíntín ni. Kọ́lọ́hun kó jọ̀ọ́ kó dákun kó ṣe wá ní onímọ̀ àmọ̀lò. À ń kí olùgbìyànjú náà, olóríire náà, ẹni albarka náà, Dr. Sharafdeen Gbadebo, torí fúnra Ọlọ́run ló sọ́nà al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim. Olúwa ní id'u ila sabili rabbika bil hikmatin wal mau'izatil hasana. Ní àwọn uslubu dáwà Dr. Sharaf, ó jẹ́ uslubu kan tó jẹ́ pé kódà kó má jẹ́ mùsùlùmí wà listing. Ṣé ń pé ahlùsúnnà ni wọ́n bọ́n ṣe wá jẹ́ ahlùsúnnà yẹn òun ló jẹ́ pé àwọn uslubu tí wọ́n máa ń lò, uslubu tó jẹ́ pé òun ní choice wà gbọ́ wọn òun ni wọ́n máa ń lò. Bí ọ̀rọ̀ náà ti wulẹ̀ kó korò tó létí, ọ̀nà tí Dr. Sharaf fi gbé kalẹ̀, ọ̀nà tí wọ́n tó lọ̀rọ̀ tó fi gbọ́ ni. But ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ gbọ́ ná, ẹ jẹ́ a jọ gbọ́. Bismillah. Ara bàbá àwọn gbọ́pọ̀ ara bàbá làlùbáríkà ọmọ wa ọmọ ìyá ni ọ̀rọ̀ àfún gbogbo ẹ̀ Yorùbá level lásán, Yorùbá level lásán. Àkọ́kọ́ Allahu ló ní àlùbáríkà, bàbá kò lálùbáríkà kan tó lè ta fọ́mà, ìyá náà lálùbáríkà kan tó lè fi fọ́mà. Allahu ló máa ń fún.
Alhamdulillahi Rabbil Alamin. Lẹ́ẹ̀kan sí mo kí olùgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run tí ṣe Dr. Sharafdeen. Ọlọ́run ọba àlékè ọlá tó ní gbogbo wa yìí, ó nìkan lọ́ba tó mọ gbogbo nǹkan tán. Mo dẹ̀ fẹ́ mú hadila kan wá nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad. Ànábì ní hadithu nasa ala qadri ukulihim. Ànábì ní kalimu nasa. Ẹ study àwọn tí wọ́n bẹ ní environment yín. Ẹ gbé làákàyè wọn sí mustawa kan tí wọ́n fi understand yín, tí wọ́n fi gbọ́ yín yé. Kẹ́ má bàa máa jà nítorí páwọn àgbàlagbà wọ́n ní ṣe bí mi ìjà ní dálẹ̀. Oríṣiríṣi àwọn hadith nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad, wọ́n la Ànábì ti sọ fún wa oríire tó rọ̀ mọ́ kí ọmọ kó wá àlùbáríkà lára àwọn tó bí. Ṣáájú kí n tó lọ ọ̀dọ̀ Ànábì Muhammad, ẹ jẹ́ n lọ nú al-Qur'an díẹ̀. Tí mo bá lọ nú al-Qur'an, ó sì ṣe kí n má tú nítorí pé màá máa wá àgbọ́yé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn àfáà, tí wọ́n jẹ́ ahlul ilm, àwọn tí wọ́n lágbọ́yé ẹ̀sìn. Àwọn èyí tó bá jẹ mọ́ kí n tú màá tú nítorí àwùjọ tá a wà. Ṣáájú kí n tó lọ bẹ̀, lẹ́ẹ̀kan sí mo kí yín Dr. Sharaf. Oríṣiríṣi àwọn lectures lẹ ti ṣe tó jẹ́ àwọn lecture kan tí ẹ ń bẹ tí mo wò rí nípa ọ̀rọ̀ àwọn ahlu sunna tẹ́ fi ń ṣàlàyé àwọn oríire àtàlùbáríkà tá kọ́ ṣe lára Nabi wa Muhammad. Tẹ́ fi mú àyà Qur'an, laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Bẹ́ẹ̀ ṣe tú ni pé ìwà rí ara Nabi wa Muhammad wa. Aṣáájú àlùbáríkà, aṣáájú oríire tá gbọ́dọ̀ wo àwòkọ́ṣe rẹ̀ nítorí ayé wa àtàlkíyàmá wa, òun là Nabi wa Muhammad. Ẹ wá lecture many people, both Muslim, Christian, ká tó wá sọ àwọn ahlu sunna, nípa báwo lèèyàn ṣe gbọ́dọ̀ gbìyànjú láti ní àwọn tawadun, àwọn ìwà tó lè jẹ́ kí oríire ọmọ yá. Ìmọ̀ bóyá ẹ gbọ́ Yorùbá yẹn. Àwọn ìṣesí tọ́mọ ó ṣe tí yóò fast track oríire rẹ̀. Torí pé àwọn àgbàlagbà wọ́n ní kalamullahi fi afhamin nas. Ọlọ́run subhanahu wa ta'ala òun ló fún àwọn kan ní àṣẹ gẹ́gẹ́ bó ti wà nínú al-Qur'an. Ipa àwọn kan bẹ tó jẹ́ pé nínú àánú Ọlọ́run, nínú oríire Ọlọ́run, nínú àlùbáríkà Ọlọ́run, nínú wọn bá ìsìn lọ́n dé stage kan, ahọ́n wọn ò di ahọ́n rẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá ti fi sọ Ọlọ́run ló sọ. Ọwọ́ wọn tí wọ́n bá fi gbá nǹkan mú, Ọlọ́run ló gbá mú. Ẹsẹ̀ wọn yóò di ti Olúwa ọba àlékè ọlá. Ibi wọ́n bá fi rìn lọ, Ọlọ́run ló rìn lọ bẹ̀. Tí Olúwa ọba àlékè ọlá sọ yìí, meanwhile aya al-Qur'an ni. Nítorí jẹ́ mọ́ ṣe àwọn preamble yìí ni pé ẹ̀yin èèyàn tí ẹ wà ń béèrè, series of people náà ń béèrè pé alájà, ọ̀rọ̀ tí Dr. Sharaf ṣe ọ̀sọ̀ yìí, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn students, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ni wọ́n àpilẹ̀ fẹ́ fi ìwà kankan pilẹ̀ ra àlùbáríkà lára òbí tẹ́lẹ̀. Tẹ́yìn dẹ̀ sọ pé ọmọ gbọ́dọ̀ ra àlùbáríkà lára òbí ẹ̀. Ìparò òbí ẹni làlùbáríkà wà ní haqqan wa sidqan, òdodo ni. Torí ipá Nabi wa Muhammad ó ní ridallahi fi ridal walidayn. Ó ní ìyọ́nú Ọlọ́run ó ń bẹ nínú ìyọ́nú àwọn òbí méjèèjì. Wa sukhutullahi
fi sukhutil walidayn ìbínú Ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ta'ala ìbẹnu kí òbí méjèèjì kó máa bínú léyìí tó jẹ́ pé ọmọ nínú ọmọ tó lè rọ́nà lọ tóbi rẹ̀ bá ń bínú sí kò dẹ̀ sí ọmọ kankan tí ọ̀nà ò ní là fún sínú òbí ẹ̀ bá yọ sí léyìí tó jẹ́ wípé kámọ́tì ẹ̀ tí ì lọ́nà al-Qur'an kámọ́tì ì lọ́nà hadith ọwọ́ wíwo sàkún lásán nínú ayé ó ń jẹ́ kó yé wa pé ọmọ mọ lálùbáríkà ló tuwọ́ ọgbà tó bá ti fún àwọn òbí rẹ̀ ní àpọ́nlé láwọn náà yàwó number 1 kó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run kó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run number 2 kó jẹ́ abid àbí abida olùsìn Ọlọ́run àwọn míì wà wọ́n láwọn bẹ̀rù Ọlọ́run ní sìn o ṣe ń pa àwọn kan wà ọ̀tọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ọ̀tọ̀ ní ká sìn wọ́n bẹ̀rù rẹ̀ wọ́n dámọ̀ wọ́n dẹ̀ sìn èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n tún wá máa wu ìwà rẹ̀ sáwọn òbí wọn títí tí wọ́n fi ra oríire tí ó kalẹ̀ lára wọn tí wọ́n fi rà lára àwọn òbí wọn. ọ̀rọ̀ tí Dr. Sharaf sọ yìí pé ara bàbá ni àlùbáríkà wà ṣùgbọ́n ìyá ló máa rà látara bàbá sọ́dọ̀ ọmọ ipe Yorùbá level ni kì í ṣe Yorùbá level o Dr. Sharafuddin kì í ṣe Yorùbá level rárá ṣe rí ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ olùdásọ́rọ̀ ẹ̀sìn tí wọ́n bá fi ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀ wọ́n onírànran fatiwa ló lè wá tí wọ́n bá fi ọ̀rọ̀ ẹ̀sìn lọ àwọn àfáà tí wọ́n jẹ́ alul ilm tán bá wá ní contribution yẹn tán wọ́n wá sọ pé wallahu a'lam torí pé everybody ló mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba alámọ̀tán ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọ pé gbogbo nǹkan ló mọ̀ tán báwo ló ṣe fẹ́ mọ̀ gbogbo nǹkan tán nígbà tó kì í sọ Ọlọ́run kò possible ẹnìkan ò lè mọ̀ gbogbo nǹkan tán Ọlọ́run nìkan ló mọ̀ gbogbo nǹkan tán náírà kan nìyẹn ọ̀rọ̀ pé ara àlùbáríkà lára òbí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní aljannat tata akdamal ummahat ó ní aljanna gbogbo tí jẹ́ ọmọ auladu wal banat tata akdamal ummahat àbí àtẹ́lẹsẹ̀ àwọn òbí ẹ̀ ló wà nítorí jẹ́ kọ́ lọ́wọ́ lo ìbára ummahat ni pé kò kí ń ṣe ìyá nìkan Ọlọ́run kan gba bí umu wọlé òun ni both mother and father wípé aljanna gbogbo ọmọ àlùbáríkà gbogbo ọmọ tí ó ṣoríire tí ó lápá tí ó nípìn tí ó wúlò tí ó lọ́dọ̀ tí ó jẹ́yàn ibi tí ó ti rí àlùbáríkà abẹ́ àtẹ́lẹsẹ̀ àwọn òbí ẹ̀ nínú yíyàwó nínú yíyà pé ní gbogbo areas nínú ọ̀rọ̀ ó gbọ́dọ̀ ra àlùbáríkà nínú wà ó gbọ́dọ̀ ra àlùbáríkà nínú ṣesí ó gbọ́dọ̀ ra àlùbáríkà nínú àwọn muamalat relationship between the person and his parent or her parent ó gbọ́dọ̀ ra àlùbáríkà nítorí tọ́mọ bá jẹ́ ìbànújẹ́ fáwọn tó bí àwọn tó bí èpè tí wọ́n bá fún kò ní wọ́n lórí ẹ̀ yóò máa affect life ẹ̀ torí ẹ̀ ló fi yẹ kí gbogbo ẹ̀dá yanyan pàápàá jùlọ gbogbo alul ilm Dr. Sharaf mo sọ fún yín lẹ́ẹ̀kan lecture yín kì í ṣe lecture tí àwọn èèyàn máa ń fọwọ́ rọ́ dànù ẹ má jẹ́ káwọn èèyàn ka wáàsí yín kún wáàsí àwàdà lecture yín ò kì í ṣàwàdà o nínú àwọn fans yín ó lè mi tèmi jókòó ìwà mi ì lè máa wo TikTok láyé kí n kó débi ọ̀rọ̀ yín kí n wá gbé sókè ń gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ wí mi ì lè má gbọ́ ṣe rí náírà yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àtànábì Muhammad kì í ṣe Yorùbá level nínú hadith ànábì wa Muhammad ìní wí ní kéwú Yorùbá ní fi wí
kí gbogbo ẹni ó bá sì rí náà rí kí ó kọ́ lọ wò ó ọjọ́ tí àwọn shabab tí wọ́n sálámà sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n á bi Ànábì pé bàbá nínú ìyá àti bàbá ọ̀dọ̀ tara ta láti roríire Ànábì ní ummuk ìyá rẹ̀ ó tún bí lẹ́ẹ̀kan sí ó tún ní ummuk ìyá rẹ̀ ni ó tún bí lẹ́ẹ̀kan sí ó tún ní ummuk ìyá rẹ̀ ni kó tó ṣe wá sọ pé bàbá rẹ̀ ọ̀kan nìyẹn ọmọ tí wọ́n á ní ó dáa ìyá tá a máa ra oríire lára rẹ̀ níbo lòun ó ti ra oríire tiẹ̀ Ànábì ní lára bàbá ni léyìí tó jẹ́ pé obìnrin ó ní yóò ra àlùbáríkà látara ọkọ rẹ̀ fọ́mọ rẹ̀ níjọ́ tí aláìsí ti dáyé táwọn dáhìn ti wà ó ní oníkálukú tí máa sọ mọ́rọ̀ torí pé wọ́n nú Al-Qur'an náà bẹ́ẹ̀ wípé gbogbo òṣèṣì ọmọ ọlọmọ gbọ́dọ̀ fi ra àlùbáríkà lọ́dọ̀ àwọn tó bí dókítà kò kì í ṣe Yorùbá level kì í ṣe Yorùbá level kọ́ o ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì ni o gbogbo tó bá ti wà nínú Al-Qur'an gbogbo tó bá ti wà nínú hadith Ànábì wa Muhammad kì í ṣe ń tá a gbọ́dọ̀ fọwọ́rọ́ sẹ́yìn rárá because àwọn kan wà nínú ayé tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ ní etí àwọn tí bá ń gbọ́ ọ̀rọ̀ yẹn máa ń jinlẹ̀ ó máa ń wà sábẹ̀t létí wọn tó bá ti lè bọ́ sí wọn létí yóò bọ́ sọ́kàn wọn wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lu ọ̀rọ̀ yẹn lójú ẹsẹ̀ nítorí lílo ọ̀rọ̀ la fi gbọ́dọ̀ sọ ń tá aṣọ fún ayé oríṣiríṣi àfáà tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ní ẹni audience gan apart from pé ẹ ń wọ studio apart from pé ẹ ń ṣe public lectures apart from pé ẹ ń bẹ níwájú crowd ẹ tún ní kí ni o followers torí ẹ òun náà ni Ustaz Gbadebo Ọlọ́run ọba àlékè ọlá yóò bá wa sí àlékún mímọ̀ yóò dẹ̀ ṣàlékún àlùbáríkà Ọlọ́run ó sì ṣàlékún oríire ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìpéjì sákìyèsí òun ni ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó lọ́rọ̀ Al-Qur'an tí Ọlọ́run ti sọ ń bẹ̀ wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim Olúwa ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna 'indaka al-kibar ahaduhuma aw kilahuma wala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima títí lọ parí àyà yẹn kí ẹ rántí pé kò parí síbẹ̀ Olúwa ní lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti mọ̀ mí lọ́lọ́run tán tó jẹ́ pé dandan ni kẹ́ ẹ sìn mí tẹ́ ẹ bá ti dá mi mọ̀ ẹ gbọ́dọ̀ máa sìn mí wa bil walidayni ihsana àwọn òbí méjèèjì dandan ni kẹ́ ẹ ra oríire lára wọn. ìtumọ̀ ihsan ó ní pé kó o ṣe dáadáa kó o lè bá a sóríire lára àwọn òbí rẹ̀. Ọlọ́run tún ní imma yablughanna 'indaka al-kibar tó bá jẹ́ wípé àwọn méjèèjì àwọn òbí ẹ tó bá yí pé kan ló dàgbà sí ọlọ àbáwọn méjèèjì ò ní wọ́n dàgbà sọ́dọ̀ rẹ̀ wala taqul lahuma uffin èèwọ̀ ni fún ẹ kó sọ̀rọ̀ kó jágbe mọ́ wọn wala tanharhuma èèwọ̀ ni fún ẹ kó wò wọ́n ní wà bùkù ní gbogbo ìgbà tó bá máa bá wọn sọ̀rọ̀ torí kálùbáríkà rí ó lè bá a kalẹ̀ kó lè mọ́júmọ́ torí kó lè bá a máa lápárí láyé wa qul lahuma qawlan karima ní gbogbo àsìkò tó bá máa bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ àpọ́nlé ni kó máa bá wọn òbí rẹ̀ sọ èyí ò ní ọ̀fà tó fi lálùbáríkà. lẹ́yìn náà ọ̀rọ̀ táwọn èèyàn wá sọ gángan ó ní wípé ìyá ni ó ra àlùbáríkà gbogbo ìwà rẹ̀ tóbìnrin àlùbáríkà bá ń wù sọ́kọ ẹ̀ ó ní ó jẹ́ kó rírí ọmọ rẹ̀ ọjà. Ọlọ́run kó bá ṣàlékún oríire ẹnìkọ̀ọ̀kan ìwà tí obìnrin rẹ̀ bá ń wù sí ọkọ rẹ̀
ó ní ó jẹ́ kí dùnú ọmọ rẹ̀ ó yá, àlùbáríkà ọmọ rẹ̀ ó yá, oríire rẹ̀ ó yá, lílapa rẹ̀ láyé ó yá, ọmọ rẹ̀ ó tètè nípìn, ọmọ rẹ̀ ó tètè wúlò, ọmọ rẹ̀ ó tètè lọ́dọ̀, ọmọ rẹ̀ ó tètè jẹ́yàn. Torí pé lára bàbá yẹn òun nìyá òun ti rà fún nínú wà, nínú ọ̀rọ̀ àpọ́nlé tóbìnrin máa máa sọ sọ́kọ ẹ̀, nínú kóbìnrin ọmọ ní marodol kolb kọ́mọ ní ọkàn burúkú sọ́kọ ẹ̀, nínú kóbìnrin ọ jẹ́ ẹni tó jẹ́ wípé ẹ̀mí ọkọ balẹ̀, ìmọ̀ ọkọ ń bẹ lé ni o kò sí lé ni o, ẹ̀mí ọkọ balẹ̀ pé ìyàwó ni mo fẹ́. Látara àwọn ìwà wọ̀nyí wàláhì tàláì obìnrin yẹn máa ra àlùbáríkà fún mi. Látara bẹ́ẹ̀ kí Ọlọ́run subhanahu wa ta'ala ó nìkan lọ́ba alámọ̀tán, òun sì nìkan náà lọ́ba tó pé, kò sẹ́dá náà láyé tí ó sọ wípé ní òun ló ń pé jù. Walillahi alkamal, alkamalu lillahi, ọ̀dọ̀ Ọlọ́run nìkan òun náà ní pípé wà. Ọlọ́run yóò bá wa sàlékún mọ́ ẹnì kọ̀ọ̀kan ọlá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀yin ìyá wa ẹ má panic, ẹ má dààmú, ẹ túbọ̀ tẹra mọ́ ìwà rẹ̀ tí ó jẹ́ kàn mọ́ yín ó lálùbáríkà, iṣẹ́ rẹ̀ tí ó jẹ́ kàn mọ́ yín ó tètè sóríire, àwọn ọ̀rọ̀ dùnnú sọ́kọ ẹni tí máa fakọ́ mọ́ ó tètè rọ́nà lọ. Nítorí Ọlọ́run ó ṣe pàtàkì lọ́dọ̀ obìnrin rí sí ọ̀dọ̀ ọkọ ẹ̀, léyìí tó jẹ́ wípé bí spíkà bá ń bẹ lẹ́nu ẹni, Ọlọ́run nìkan òun nìkan náà lọ́ba tó pé. Ẹ rí i pé nínú àwọn ọ̀rọ̀ tí Dr. Sharafuddin sọ, àwọn náà sọ pé àwọn ìṣesí kan bẹ, àwọn àwà kan bẹ tí máa ṣe sábàbí kọ́ mọ́ tètè soríire. Bó tiẹ̀ jẹ́ pé náà yà táwọn gbà sọ ni pé ẹni àṣẹ bá ń bẹ lẹ́nu ẹ̀, ọ̀dà ẹni táṣẹ bá ń bẹ lẹ́nu rẹ̀ tó bá ta ọmọ lépè nǹkan, ẹni àṣẹ bá ń bẹ lẹ́nu ẹ̀, ẹlòmíì wà àṣẹ ọmọ bẹ lẹ́nu ẹ̀ kò sì ní láníyàn rí, tó bá lọ ṣépè fọmọ ńkọ́, àníkọ́mọ ọmọ wù ìwà tí pé gbogbo ara lé àtẹni inú ẹ̀ dùn sí àtẹni oní orí ò dùn sí, ó ní ọmọ ṣàdúrà fọmọ yẹn torí rí ọmọ yẹn ó fi máa tètè yá. Lẹ́yìn náà à ń fàsìkò yẹn àfi kí Ọlọ́run, àfi kí Ànábì wa Muhammad, á dẹ̀ kí gbogbo àwọn obìnrin ẹ má bínú wọn bá àsìkò tí ó gbà wá, mú ṣẹ̀ṣẹ̀ ń wọlé ń sìn ni, mi ì sí nílé rárá látàárọ̀, mo travel látàárọ̀. Láàrin bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn tí wọ́n gbà mí lálejò lénìí. Ọlọ́run subhanahu wa ta'ala yóò ṣe àlékún rere nínú àwọn mùṣàwárà tí wà lénìí. Mi ìfẹ́ dàpọ̀ mọ́ èyí tí mo ń sọ yìí, máa treat yín bóyá lọ́la àbọ̀túnla, nítorí pé nínú àwọn ọ̀rọ̀ tí a ní contribution nínú ẹ̀, ó ní àwọn fìtínà tí obìnrin méjì mẹ́ta ń fún ọkọ, tẹ́ fi fẹ́ ṣe ọkọ ní sùtá, yí ọkọ lórí, ṣe sábàbí ikú kíákíá fọ́kọ. Pẹ̀lú ògo Ọlọ́run bá àlekè ọlá, a máa padà sọ yẹn bóyá ní ọ̀la àbí lọ́túnla, kó lọ́n kó jọ kó má padà lẹ́yìn wa. Ọlá Nábì wa Muhammad, ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Lẹ́yìn náà Sheikh wọ́n tún sọ ọ̀rọ̀ kan, wọ́n ní ọkùnrin tó fẹ́ lọ so yìgì tí ó wá lọ sí ilé àná láti lọ so yìgì, tó wá délé àná tí àwọn àná rẹ̀ wá sọ pé kó kí àwọn. Dókítà wa ní kò ní kúnlẹ̀ ni, pé ṣé nígbà tó ń bọ̀ só móbìnrin dání ni, kí ló burú bí kó padà alé láì móbìnrin dání. Dókítà, àwọn ọ̀rọ̀ yẹn wà expensive o, wà very expensive. Àwọn ọ̀rọ̀ yẹn ó dẹ̀ wà discouraging, ọ̀rọ̀ yẹn á máa discourage àwọn èèyàn, ọ̀rọ̀ yẹn á dẹ̀ máa jẹ́ káwọn èèyàn máa rò pé síbẹ̀ ni Islam ṣe le tó ní. Islam, our religion of peace. Ọlọ́run ló ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina. Islam ló rọrùn jù nínú gbogbo ẹ̀sìn. Islam dá púpọ̀ jù. Ẹ̀sìn àlùbáríkà lẹ̀sìn yẹn,
ẹ̀sìn oríire lẹ̀sìn yẹn ẹ má jẹ́ àwọn èèyàn máa rò gẹ́gẹ́ bíi pẹ́sìn wa lé ẹ̀sìn yẹn ò lè ẹni tó bá jẹ́ alùsùnà gbogbo ẹni tí ń kírun wákàtí 5 òun ni alùsùnà gbogbo ẹni tí ń ṣe tànàbí ṣe ànábì ni ẹ wò mí sọ́lù yá ummati ẹ̀yin ìjọ mi ẹ wò mí bí mo ṣe ń kírun bí mo bá ṣe kírun ni kẹ́ ẹ ṣe kí ẹ wò mí mo ṣe ń gbàwẹ̀ bí mo bá ṣe gbàwẹ̀ ni kẹ́ ẹ ṣe gbà á ẹ wò mí mo ṣe yọ zaka bí mo bá ṣe yọ ni ẹ ṣe yọ ẹ wò mí mo ṣe perform hajj bí mo bá ṣe ṣe hajj náà ni kẹ́ ẹ ṣe ṣe ẹ jẹ́ káwọn èèyàn máa rí ẹwà tí ń bẹ nínú ẹ̀sìn lára yín dókítà ọ̀rọ̀ tẹ́ sọ yẹn wà very expensive ńgbà tẹ́ ní ẹni tó lọ ilé àná tí ò mọ́bìnrin dání kò sí tó burú bí kó padà lé láì níyàwó nítorí kíni oríṣiríṣi àwọn areas òun la lè gbà pọ́n ìyàwó wa lé kódà bá àbá kúnlẹ̀ àbí la lè gbà pọ́n àwọn àna wa lé kódà bá àbá kúnlẹ̀ oríṣiríṣi areas ni ẹnìkan ti wá dọ̀ mí rí láti wá fẹ́ ọmọ ọjọ́ inú àwọn tí wọn kì í kúnlẹ̀ bí ó ṣe ń ṣe ìṣe rẹ̀ tí irritate mi ó ń bí mi inú wípé what all this inú ń bí mi mo wá react immediately tí mo react ẹni ẹ sọ pé Alhaja Kaola ẹ jọ̀ọ́ mà ẹ má bínú mà bó ti ṣe rí kò wojú mi mọ́ with respect ó ní ẹ má bínú mà yes ma ẹ jọ̀ọ́ mà ẹ wo bó ti ṣe mo kàn bú ẹ̀rín ni mo kàn rẹ́rìn ni èmi ni mo tún ẹ̀ṣẹ̀ ń wá bá àwọn ẹbí tó kù sọ̀rọ̀ pé ẹ̀yin bàbá wa ẹ má bínú o ẹ̀yin náà wo bọ́n ti ṣe yìí ṣé ìṣe yìí ṣé kò mú àpọ́nlé wá oníkálukú náà ló má àpọ́nlé wá nínú appearance kò nídìí kéèyàn ó kúnlẹ̀ lẹ́yìn náà ti sọmọ́ wá àṣírí wípé èèyàn gbọ́dọ̀ ní ìtẹríba èèyàn gbọ́dọ̀ wà arrogant ẹ ti ń jẹ́ káwọn èèyàn máa rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń jẹ́ kán máa rí àwọn ìṣesí yẹn sí ìṣesí àwọn tí wọ́n ní takabur alikiburiya sifatun li rabbina ẹ̀ẹ́dẹ̀ sínú onítakabur Dr. Sharafuddin ò sínú àwọn tó ní takabur ẹni tó free lecture yẹn so free lecture yẹn so ó máa ń wọ etí many people but àwọn ọ̀rọ̀ tó lè máa discourage àwọn èèyàn pé eléyìí ti léjo kéèyàn kó ń fẹ́ lọ múyàwó kó mọ̀ múyàwó dání kó tún padà lé ló fìfo ẹ mọ̀ jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn á ṣàlàyé bí ṣẹ̀ríà Islam ṣe ni wọ́n ṣe ìbéèrè táwọn èèyàn bá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ ká ẹ fún àwọn nídùnnú tó rọ̀ mọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ tó rọ̀ mọ́ oríire tó rọ̀ mọ́ àtòdodo tí ń bẹ́ńbẹ́ àti nàìjíríà tí ń bẹ́ńbí òdodo yẹn ní tí wọ́n fẹ́ nìyẹn tó jẹ́ kàn béèrè kí wá ṣe pé àwa discourage àwọn èèyàn á wà fún wọn ní discouragement statement wípé bẹ́ẹ̀ bá débẹ̀ tí wọn ò fẹ́ ìyàwó torí ń tẹ̀lé rí nìyẹn o pé ìgbà tó ń bọ̀ láti lè yin òmúyàwó dání kí ló burú bí kó padà lé láìmúyàwó eyín náà kì í ṣe oríire fẹ́ntọ́ lọ múyàwó tí wọ́n fa ìyàwó fún orí ibú ni fún ẹni ó jáde ńlé pé wọ́n fẹ́ lọ fẹ́ bí wá táwọn ẹbí tẹ̀lé tára tẹ̀lé tọ̀rẹ́ tẹ̀lé tó wá wu ìwà tí wọ́n fi láwọn fa obìnrin fún mọ́ kò sí ìdílé kan tó lè wà ń bẹ́ẹ̀ tó lè tún fa obìnrin fúnrú ẹni bẹ́ẹ̀ o kò sí o gbogbo àwọn sọ̀hábà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òní ọba nàbí lo ìgbà nílò pé gbogbo ohun tí ó bá ṣe ànábì Muhammad kó máa ṣe àwọn tí wọ́n ní ìtẹríba pin wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ pin wọ́n ní ìwà rẹ̀ pin wọ́n ní dáadáa pin nítorí ìfẹ́ ànábì torí ìfẹ́ Ọlọ́run tí wọ́n ní lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìwà ànábì ìṣesí rẹ̀ ti pọ̀ ó pọ̀ ju káwá mọ́ ní àwọn ìṣesí kan àwọn irú àwọn àwàlbá àwọn ìṣesí báyìí oúnjẹ ni wọ́n ń pè ní bídá kì í tún wá sí bídá àti hasana bídá àti sẹ́yíà ni bídá àti òṣè kọ́sẹ ni Ànábì tó wá sọ pé nìkáhù sunnati
faman raghiba an sunnati falaysa minni Ànábì ní ṣíṣe ìyàwó wípé súnà wọn Ànábì ní ẹni tí ó bá ṣe kò sínú ìjọ òun kẹ́nìkan wá ní nítorí pé wọ́n ní kóhun ó kúnlẹ̀ nílé àná so òun ò ní ṣe súnà Ànábì mọ́ kò dáa tó Ọlọ́run bá lékè ọlá yóò ṣe àlékún oríire o Ọlọ́run ṣe àlékún ìdùnnú o Ọlọ́run ṣe àlékún àlùbáríkà o Ọlọ́run ṣe àlékún dáadáa o Olúwa ní inna hadhihi tadhkira faman sha'a attakhadha ila rabbihi sabila Ọlọ́run bá lékè ọlá òun lọ́ba tí gbogbo nǹkan yé tán Ọlọ́run yóò sì túbọ̀ fún wa ní hidayah rẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run tún ṣe àlékún hudan yóò ṣe àlékún ìmọ̀nà fún wa Ọlọ́run Nabi wa Muhammad ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا láàrin bẹ́ẹ̀ òun náà la fi ń polówó Kaula Al-Imam Travels and Tours Limited àwọn èèyàn tí ń yọjú sí wa pẹ̀lú ògo Ọlọ́run ìrọ̀rùn àtàlùbáríkà àti dùnnú ló máa bá dé a máa retí ẹ̀yin èèyàn gan àti nílé àti ní ọ́fíìsì wa tó wà ní school àti lọ́fíìsì wa tó wà ní gbòòrò bákan náà ó ní ẹ̀yin tí ẹ fẹ́ kí ọmọ yín dá conventional education pọ̀ mọ́ Islamic education pọ̀ mọ́ Quranic memorization pẹ̀lú moral etiquette tọmọ yín ò ní wà tí ó sì jẹ́ hafiz tó máa jẹ́ hafizọ tí ó mọ̀ nípa Islamic education tí ó mọ̀ nípa hadith Nabi wa Muhammad tó máa mọ̀ nípa nahu tí ó mọ̀ nípa sorfu tí ó dẹ̀ ní affect whatever subject nínú conventional education starting from English mathematics àti series of subjects tí wọ́n kọ́ nínú both education léyìí tó jẹ́ pé Olúwa ọba àlékè ọlá ó pẹ̀lú wa gan nínú Kaula International Group of Schools látọdún tẹ̀mọ́ wa ti ń ṣe WAEC distinction ni wọ́n mú tó fi mọ́ ti yé àyí àwọn ọmọ tí wọ́n kọ́kọ́ lọ ṣe JAMB kó tó di pé wọ́n wọnú WAEC office kò sí kan wọn tí ò wọ cut off èyí tí ò mú rárá òun ló mú 220 ẹlòmíì ó mú 215 ẹlòmíì tí ò mú rárá nínú wọn nìyẹn kẹ́ ẹ lè mọ̀ Ọlọ́run bá lékè ọlá yóò jẹ́ kàn mọ́ ó ní àlùbáríkà torí pé a kì í waste time àwọn ọmọ tán mọ́ wá bá ti ṣe tán bá ti parí SS3 tán nínú Kaula International Group of Schools oore tí Al-Qur'an máa ń ṣe ìyẹn memorization from the Holy Qur'an kọ́ mọ́ máa memorize Al-Qur'an oore tí máa ń ṣe fọ́mọ ni pé yóò máa refresh brain ọmọ yóò jẹ́ kọ́pọ̀mọ ọpọlọ ọmọ kó máa fresh yóò lè ṣe ìtàn jìnnà sọmọ àlìjẹnú bú yóò lè jìnnà sọmọ yóò tún jẹ́ kí ọmọ yẹn yóò jẹ́ ọmọ tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ àwọn àlùbáríkà àti ìdùnnú àtoríire tí ń bẹ nínú Al-Qur'an yẹn kọ́lọ́run bá kó jọ kó dákun kó túbọ̀ pẹ̀lú wa lórí ọ̀rọ̀ hajj a máa retí gbogbo ẹ̀yin olóríire tẹ́ fẹ́ lọ àlọ́dé lọ àlọ́bọ̀ àlọ́dé wá sóríire Ọlọ́run bá lékè ọlá ò ní padà lẹ́yìn wa ọlá Nabi wa Muhammad sallallahu alaihi wasallam 08023002012 nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìyẹn WhatsApp nọ́mbà mi náà nìyẹn 08023002012 àti 08053625320 53625320 inú holiday yìí àwọn àfáà ń ṣe tahfizul Qur'an fáwọn ọmọ wọ́n ń ṣe tahfiz wọ́n kọ́ àwọn ọmọ ní lesson lásìkò táwọn ọmọ ti gbọ́lidé gbogbo ọmọ yẹn pátá ni wọ́n lálùbáríkà gbogbo àwọn ọmọ wa ti fẹ́ ju pen lẹ̀ àwọn ọmọ DS3 nìkan ni wọ́n ṣe exam lọ́wọ́ sí àwọn ọmọ primary wọ́n ti ṣe exam tí wọ́n lé ní àwọn ọmọ SS àwọn ọmọ SS3 àwọn náà ti parí exam sí wọn àwọn ọmọ GS3 òun náà làwọn máa ju pen lẹ̀ ní ọjọ́ Wednesday tó ń bọ̀ àbíjọ́ Thursday Ọlọ́run sì jẹ́ kí gbogbo ọmọ yẹn kí wọ́n ní ìpín Ọlọ́run jẹ́ wọn lálùbáríkà láyé bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai wa huwa as-sami'un 'alim bismillahi babuna tabaraka khitanuna yasin sakifna kaya so kifayatuna yamiazako imayatuna fazakfikumullahu as-sami'un 'alim sitrul arsh mas'ul 'alaina wa 'aynu allahi nadhira ilayna bi awni allah wallahu min wara'ihim wa yatun bal huwa qur'anun majidun في لوح محفوظ والله خير حافظا وهو أرحم الراحمين إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا تقبل